ọ̀rọ̀ ìmáàmù ńlẹ̀ Yorùbá ẹ lọ lè kéwú ẹ lọ kéwú ẹ má sọ di pé bàbá mi ni ìmáàmù mi náà gbọ́dọ̀ jẹ́ ẹ jẹ́ àárí quality ìmáàmù ní ara yín kọ́dà bí wọ́n fẹ́ fi yín jẹ́ gan kí máa ara yín ọmọ sọ pé òun náà lọ́kàn ìmọ̀ ara yín gan ọmọ sọ pé òun lọ́kàn mo lọ́ọ́ fi wé láwà ní àbí fún ìmáàmù kan ní ilé igbó níjó ní lọ́sùn state àwọn aráàlú yẹn ṣe dáadáa gan chairman mọ́sálásí yẹn nílé igbó yẹn àgbà adájọ́ Nàìjíríà yìí ni ọ́ àjọmọ̀lú yẹn òun lọ́wọ́ á ṣètò pé ẹ dákun bàbá wa ìmáàmù kọ́lọ̀njẹ́ mi wọ́n gùn tí àbá ìmáàmù bá kú àwọn láti yan ìmáàmù tó competent àwọn ò gbé yálé pé ẹnìkan ní jẹ́ mọ́ ó nítorí pé kéèsì tó pọ̀ jù níwájú òun kéèsì àwọn tí wọ́n ń jà sí ìmáàmù ni wọ́n gbéra wọn lọ́kọ́ torí ìmáàmù gbéra wọn lọ́kọ́ torí ìmáàmù lọ́wọ́ àwọn òbí à gbogbo àwọn tí wọ́n wá kóòtù yìí gan ohun tó ń ṣe Islamic studies láwọn àsìkò kan ẹ̀sìn gan yé òun jù wọ́n lọ tó yẹ pé justice lòun ń ka àwọn òwe Islam nǹkan kan ò yé wọn gánú Islam wọn kàn ń jà sí kò yẹn ni ó bẹ̀ tẹ̀ ń tọ́ba competent ni kí bàbá ìmáàmù lè gbó ọlọ́ba àṣàlékùn kẹ wọn ń gbọ́ jáde láyé bí wọ́n ti ànọ́ọ̀sì sí gbogbo olú ni pé tọ́ ẹni tọ́ba láyà ọwọ́ wọ̀ gbogbo ọmọ ìlú ni wọ́n sílẹ̀ fún nàbà sọ bí ti sí fi wọn wọ́n wá sì dánwò fún wọn nínú àwọn tó mójútó dánwò yẹn Dr. Asra bàbá wa Dr. Sirajideen Asra ṣètò dánwò fún wọn wọ́n kọ kíkọ wọ́n ka kíkà gbogbo ẹni wọ́n ṣe fábà àfọ àkànlọ́gbà pọ̀ olókè òun náà wà fi jẹ ìmáàmù lù wọ́n ti wá sọ́dọ̀fín lu yẹ pé bí ìmáàmù yẹ kọ́lọ̀ jẹ́ mèrè ogun kọ́lọ̀ jẹ́ mèrè ogun tọ́ba tó ti gbò padà ọ̀nà òun náà làwọn máa gbà yan ìmáàmù sẹ́yìn tẹ̀ ń jẹ́ ìmáàmù lẹ́yìn sẹ́yìn rí ibi tí ń bọ̀ sẹ́yìn rí ibi tí ń bọ̀ abẹ́ rí bílẹ̀ egbò ti ṣe òun nísìnyí èmi ò tí ì rẹ tó ṣe bẹ́ẹ̀ lọ́sùn àwọn kọ́tẹ́mi ọkọ̀ rí lọ́sùn nù mo sì sọ́jọ́ ọmọ lọ sí wáàsí mo lè tẹ́ ṣe yìí o èmi èrírú ẹ̀ lọ́sùn àkọ́kọ́ rẹ̀ nílùú Ọ̀ṣun mi Ọ̀ṣun stéètì mi stéètì mi náà lè ṣe kí n mọ́mọ́ èyí tẹ́ wá ṣe yẹ ti fi gáládá lọ́lẹ̀ o ẹ̀yin ara lè mọ́mù wọ́n ti ń challenge yín o kọ́mọ jásí pé yóò ṣẹ́kù lé ìmáàmù tí ò ní sí ìmáàmù ń bẹ̀ mọ́ tó wà nílé ìmáàmù wọn wá gba àwọn ilé ìmáàmù ni wọn náà pé ọmọ ìmáàmù ni mí àmọ́ tí ń jẹ́ ìmáàmù ò ní ṣe kíni ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ o ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní maga lóbi tẹ́ ń bá kì í yé sáré o àsìkò ẹ ti lọ ti pẹ́ kì í ṣe 50 years ago kẹ́ ẹ tó wá fẹ́ dá padà ní òòyì kẹ́ ẹ wá gbójúlé pé nítorí bàbá ń ṣe lẹ́ẹ̀mọ́ sí bàbá wo gẹ́gẹ́ rahimahumullahu jami'an kọ́lọ́mbà ké gba bàbá yẹn. Àmín. ẹ lọ kéwú wọ́n ti bá ń jẹ ìmáàmù lẹ́yìn lọ́lẹ̀ kéwú gidi kí kálukú náà mọ̀ pé tí bàbá bá lọ gan ìmáàmù ti wà bí wọ́n bá wálé wa ṣe interview náà ni tí àwọn tí ọ̀bọ̀ fi gbàgbà máa wò pé ìyìn tó bẹ́ẹ̀ àwọn náà lórí ṣe àfa wa ni wọ́n ìmọ̀ ara wọn àṣẹ tó lè bó ti yẹ kẹ́ ẹ rí nù ẹlòmíì wa gbójúlé pọ̀ mọ́ ìmáàmù ni mí ìsàn sakọ káàkiri ikú bàbá rẹ̀ nínú retí kí wọ́n wé láwà ní torí owó tí ọmọ gbà kí súná àtọ̀lẹ́ lùbáńtẹ́ àtọwọ́ táwọn olówó olú ọmọ dájọ́ fún gbogbo yín pátá ọ̀yẹ̀ wọn tanná sí yín dì kẹ́ ẹ yé ba ẹ̀sìn jẹ́ kẹ́ ẹ yé bẹ̀sìn jẹ́ ẹ yé bẹ̀sìn jẹ́. àwọn jama dáadáa kan jẹ́ òní ní àwọn ẹgbẹ́ ìlú tó wà ń lẹ̀ yín náà ní kàkí ayé kò síbi tí wọ́n fẹ́ ní bíráṣì sí ìmáàmù wọn jáde láyé jẹ́ òní ṣíṣe làwọn alẹ́lẹ́ka ìbẹ́ jòkó gbégi lọ́kàn wọ́n ní tọ́kàn ní pé àwọn ò ní yan èèyàn tó bá fẹ́ jẹ ìmáàmù kọ́ apply ẹ̀yin tẹ́ wà ní ẹgbẹ́ ẹ̀ apply ẹ̀yin ará àta náà ẹ̀ apply tó bá tó ní ẹni wọ́n fi jẹ́rìsì yẹn náà mọ̀ pé ó tó ìmáàmù jẹ wọ́n yan ìmáàmù tó tó òun ní darí jama òun nísìn òun ní darí jama yẹn nísìn ẹ wá sọ gbogbo mọ́sálásí ìlú di mọ́sálásí tí ò ní gbádùn torí àwọn tí ń jẹ ìmáàmù ń bẹ ẹ wá sọ lóye ìdílé wọn kàn bẹ́ẹ̀ nìkan pé ọmọ ìmáàmù ní ẹ̀sà fi síbẹ̀ yóò máa ṣe iná dán èmi ti rí ìdí mutí lẹ́kùn lérí
torí wọ́n lọ mú wálé kọ́ ọtí ní mú lẹ́kọ̀ọ́ wọ́n sì lọ́mọ ìmáàmù ní òun lọ́kàn tọ́ba wá fẹ́ lóun fẹ́ lọ tọ̀ tọ́ba gbàgede dání báyìí ògógóró lọ́wọ́ à ń bẹ̀ torí káwọn ará ilé mọ̀ ní pé ìmáàmù òun yà lọ mú lẹ́kùnlé ó rí gangan ní gẹ́gẹ́ gan sọ fún mi o kó tó rí kí wọ́n wá yọ ní ìmáàmù náà ọmọ ìmáàmù mi wọ́n tó fi sí ìṣe nǹkan yẹn náà ń bẹ̀sì jẹ́ o èmi ò ní wọ́n gbòye léyìn àmọ́ ẹ̀ lọ kéwú mi ò ní wọ́n gbòye léyìn àmọ́ ẹ̀ lọ ṣe kí ni ẹ̀ lọ kéwú ẹ̀ náà bí bàbá mi ti máa ṣe ní máa ṣe bàbá mi ti máa ṣe ní máa ṣe gbogbo tí bàbá rẹ̀ ń ṣe tí ọ̀bẹ sì mú ṣe bóyá kí wọ́n débẹ̀ kó ṣe kí ni kó tún ṣe ni ọ̀rọ̀ àwọn kẹfẹ́ nílò ń sọ wọ́n yìí dá kí lálà hún bí a bá wá ń ṣe wá sí pé ta'alaw ila ma anzala Allah. ẹ máa bọ̀ wá bí tọ́lọ̀ ń sọ kalẹ̀ pé òdodo rẹ̀ ìmáàmù ní. wa ila rasuli qalu. àdìsí ní ìmáàmù yóò wá ní kọlu yóò wá sọ fún àwọn jẹ́ fúnlẹ̀. hasbuna ma wajadna alayhi aba'ana. àwọn kéwù imported ni. awalaw ka. èyí táwọn bá ń ṣe làwọn máa. sọ̀rọ̀ nù. awalaw ka. wọ́n sọ fún ọ pàdísì ànábì ní imported tí wọ́n import ànábì náà ni wọ́n láyàrí oníkéwù gbàlódé ṣé alukuran ti dín bẹ wọ́n tún jẹ́jì ẹ̀ ni àbí wọ́n lọ gbàdísì tó tó wá Buhari tọwọ́ bàbá rẹ̀ ọ̀tẹ̀ tọwọ́ àwọn èèyàn sì tẹ̀ síbí wọn òkè Muslim ọwọ́ àwọn bàbá rẹ̀ ọ̀tẹ̀ ọwọ́ àwọn èèyàn sì tẹ̀ ìwọ náà wọlé kéwù ó ṣe kí ni gbogbo tí bá ń jẹ́ mẹ́sìn ẹ̀ lọ kọ́ ni àwa ni máa wajadna alayhi hasbuna máa wajadna alayhi aba'ana ó ti tó wa báwọn àbá ti ń ṣe láàmà sí ọ̀rọ̀kọ́rọ̀ ni o. awalaw kana aba'uhum la ya'lamuna shay'an wa la yahtadun. wọn à máa nǹkan kan kọ́dà wọn sí lójú ọ̀nà wọn à máa nǹkan kan kọ́dà wọn sí kíni. sí lójú ọ̀nà. má sì bẹ́ẹ̀ má o má sì bẹ́ẹ̀ má ọmọ dáadáa tọ́jú máa fa tóun náà wá kíw tọ́wọ́ bọ́ sílé àga bàbá rẹ̀ gbogbo dáadáa bí tí bàbá rẹ̀ bàbá dé yóò ṣe kí ni yóò kọ̀ntínú tọ́ba kéwú tí kéwú jòkó dáadáa tọ́ba di pé èyí táwọn bàbá ṣe èyí táwọn bàbá wá ṣe àṣìṣe ni yóò máa ṣe kí ni yóò máa ṣàtúnṣe pẹ̀lú pẹ̀lẹ́ kò sí nígbà wọn ló kọjá kó tún ṣàtúnṣe kò sí nídìí kan pé bàbá mi wá wí báyìí àmàtí kò wá da èmi wá wí báyìí ọ darí àwọn èèyàn síbi dáadáa tọ́ ọba rí tọ́ da ẹ̀gẹ́ tì mí ọ darí wọn síbẹ̀ wọn pé òdodo ẹ ó sì máa mẹ́rin wọ́n mọ̀ sí ọ̀gẹ́ náà bàbá máa ń ṣe báyìí ó ní rahimallahu alwalid ọlọ́mọba akẹ́ bàbá wa mójú kó bẹ́ẹ̀ kọ́lá gan ní àwọn ọmọ sọ́kàn ní rahimahullah ọlọ́mọba wa kẹwọn ọlọ́mọba kẹwọn bọ̀ tí ń tàdí sí sọ́ni ọlọ́mọba kẹwọn kọ́dà inú àbùkù kan tó ọba jọ máa rí kò gbọdọ̀ tẹnu rẹ jáde sí bàbá rẹ inú àbùkù kan lẹ́nu ọmọ rí kò ní jáde sí bàbá rẹ̀ ọlọ́gbọ́n wa ní bàbá máa ṣe báyìí ọkàn fàdúrà kí ibẹ̀ yá Walid Allahumma ghfir lahu warhamhu wà á sàdúrà ọ̀sàlà nìtọ́ ọ̀rọ̀ táwa ń bá bọ̀ ìtàdísì wa wí ni sẹ́rí ìtàdísì wa wí òun láàmà wa lò kọ́lọ̀ bá àṣàlẹ̀ òkúnlẹ̀ kan bàbá kojú bẹ́ẹ̀ lọ ìgbà tó yọ òpònú kalẹ̀ òpònú burúkú oníbi tí a bá dósí ládósí kò ní nǹkan míì tí ó mú wa. Bígbà tí wọ́n fún ọ ní mọ́tò tuntun ṣe bí wọ́n ó yẹ gbé mọ́tò tí àbálòkù mọ́tò 1970 ọmọ àkẹ́ ọwọ́ ara rẹ̀ alikimba tó tọ́ lọ́dọ̀ ọ̀rẹ́ Sókótó àwọn alikimba tó ní wà kí wájú àbárẹ̀ wọ́gùn tó yẹ pé ó ti kì tó báyìí tó ọba wọ ọmọ mi lábẹ́ òru ni àwọn agbẹ́lájí àbárẹ̀ lókun tí ọba gbà mọ́ ìwé kò wọ̀ kò kágbádá wọ̀ kò lọ àlìkígbà tó nípa bíbọn mọ́ ọlọ sí lọrin ọlọ Sókótó wọn bá wà àlìkígbà tí tọ́nà ó tọ́ra aláwa ní irú tí Lamido tó wé ọwọ́ àdìbí ọ̀rẹ́ sẹ́wọ́n á ní bọ́bí àbá ti ń ṣe.